مولانا الشيخ آدم عبد الله العلوري
ọlọ́pọ̀ yá ni wọn gbogbo àwọn àfáà tó wá jọwọ́ lérílẹ̀-èdè yìí láti tó ti bẹ̀rẹ̀ lópin tó ẹgbẹ́ iṣẹ́ ọlọ́run àwọn gbé lọ́wọ́ ọlọ́pọ̀ bá yá ní gbogbo wọn ọyọ́ fi àwọn náà bàbá mọ̀lánà àṣẹ Sheikhul Markaz ìwà mùdírù ọlọ́pọ̀ bá sàlékún àlàáfíà wọn kọ́sàlékún gíga wọn kọ́sàlékún wíwọ́ àṣírí wọn kọ́sàlékún fọkànbalẹ̀ wọn kọ́sàlékún ẹ̀mí gbogbo wọn kọ́sàlékún dáadáa wọn ní kọ̀rọ̀ àti ní gbangba aláfàdà. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ní àárọ̀ yìí púrógámù tí a bá lọ iná yìí ìtàlẹ́jì àti sọ̀kan ìjẹjọ àtọ́fẹ́ sọ̀kan lónìí èwo la fẹ́ sọ lónìí lọ́rọ̀ sẹ́ kí ló lò iṣẹ́ bó tiẹ̀ jẹ́ pé òun yẹ ṣe pọ́blẹ́mù tuntun ọ̀rọ̀ sẹ́ erílẹ̀-èdè yìí kì í ṣe pọ́blẹ́mù tuntun ipa àwọn tí wọn ò ṣiṣẹ́ pọ̀ jù àwọn tí ń ṣiṣẹ́ lọ sọ́bẹ̀. àyíléèdè tí a wà yìí ọ̀rọ̀ ọṣẹ́ kìí ṣe pírọ́bẹ́mù tuntun bẹ́ẹ̀ ká mọ̀ pé àwọn torí pé àwọn tí wọn ò ṣiṣẹ́ wọ́n pọ̀ jù àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lọ. iṣẹ́ ọ̀kárí. torí pé nílùú tá a wà yìí iṣẹ́ ọ̀kárí. a sì mọ̀nà àǹkàyèwò ìjáde bí tá a fi lè mọ bó ṣe lè kárí. bẹ́ẹ̀ ni láǹkàrí wọ̀ dàgbà débi tá a fi lè mọ bó ní sí òfin kárí gbogbo ọmọ Nàìjíríà. ọmọ ajé káwọn èèyàn ọmọ wa ṣe ìtìkáàrù níbi ọ̀rọ̀ sẹ́ ìtìkáàrù bẹ̀káàf lábẹ̀kọ́ kó wá di pé wọ́n máa monopolize ẹ̀ kí wọ́n máa monopolize ìṣẹ́ sọ́bẹ̀. ó wá jẹ́ káwọn èèyàn máa wá sọ ọ̀rọ̀ sẹ́ di títara wọn títẹ nìkan kẹ́nìkan oríṣẹ́ kẹ́nìkan má ríṣẹ́ ọ̀rọ̀ ni wọ́n kọ́ sọ ní bẹ́ẹ̀ ní Nàìjíríà. ọwọ́ á di wàhálà débi pé àwa pariwo ìjọba yẹyẹ. ìwà fa wàhálà débi pé àwa fi ń pariwo ìjọba látàrí báwọn kan ríṣẹ́ àwọn tí ó sì ríṣẹ́ pọ̀. iṣẹ́ wa pín sí méjì àbí mẹ́ta iṣẹ́ ìjọba wa iṣẹ́ aládàáni òun náà wà. bẹ́ẹ̀ ni iṣẹ́ tá a rí ni ó pín sí méjì iṣẹ́ ìjọba ń bẹ bẹ́ẹ̀ náà ni iṣẹ́ aládàáni náà sì ń bẹ. ọ̀nà méjì tó pín sínú. ọ̀nà méjì ṣiṣẹ́ pín sínú ni. àmọ́ àti wá ń lò ó bọ̀ kọ̀ wá lè bí àsìkò tá a wá wà yìí tóbi di bábá àgbogbo tó bá kà yìí sí ó ṣe é ṣe kọ́ ọmọ ìṣẹ́. àlọ́nà méjèèjì yìí a ti ń lò ó bọ̀ a sì ń mánéjì ẹ̀ àmọ́ wá ti wá lágbá lásìkò tí a wà ń bẹ̀ yìí tá a wà ń bẹ̀ yìí tó gbé bọ́ bá kàwé nìsín ọ̀rọ̀ nǹkan ọmọ ìṣẹ́. pọ́blẹ́mù ẹlẹ́ẹ̀kẹta lórí ló pé mẹ́ta wá ní tàwa ń gbà tiẹ̀ wá kéwì tí wò tiẹ̀ sínú ìṣirò ìjọba oníṣòro kankan fáwa níbi àwọn iṣẹ́ tí tẹ́ ń dálẹ̀. nígbà bá ti ń sọ̀rọ̀ sí Nàìjíríà àwọn tó jáwọ́ oníkéwú pọ́blẹ́mù wá ń bẹ ọ̀tọ̀ ni torí pé ìjọba ò ní ti máa rò. iṣẹ́ tá a ṣe iṣẹ́ táwọn bàbá wa dálẹ̀ ní tiwa wọ́n dálẹ̀ mo gbọ́dọ̀ sọ yìí náà lónìí lẹ́yìn ìgbà wọn dálẹ̀ ọ̀nà bí tá a sì tún máa gbà ló wọ́n tó dálẹ̀ ọ̀rọ̀ mẹ́ta tí sọ lónìí ọlọ́run bá ti wá nílé iṣọ́ tó bá ti yé ọlọ́run fà lọ́rí kàṣí yòó. àníṣẹ́ tá a ṣe táwọn oníkéwú ṣe ṣé táwọn bàbá wa tó dálẹ̀ ni fásitì tún fọ́nà kó láti tún máa fi ṣe náà fásitì tún fi síbẹ̀ òun náà là ń ṣe. ìpín kẹta nù ni. gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí kò wá sí kàṣí òjì ọ̀nà lónìí ibi táwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta kò sí kan tí kò ní ọ̀nà. àníṣẹ́ ìjọba àtiṣẹ́ àdáni àtiṣẹ́ táwọn bá lọ́dọ̀ àwọn bàbá náà wa mẹ́tẹ̀ẹ̀ta
kò sẹ́yìn tí ò ní ọmọ nínú bàtà wà ń bẹ̀ yìí. kálukú wá wá solution fún tiẹ̀. iṣẹ́ ìjọba nísìnyí oyè àti iṣẹ́ àdáni àwọn àgbà ti wá solution fún làwọn ẹlẹ́sìn bíi ti ẹ̀sẹ̀lẹ́sìn wa wọ́n ti lọ di dúró síbi iṣẹ́ ìjọba wọ́n ti hijack ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. àdísẹ́ àdáni àdísẹ́ ìjọba àwọn ẹlẹ́sìn míì tí ó ṣe ẹ̀sìn ìsìláàmù àwọn ti lọ dúró síbẹ̀ wọ́n ti hijack ẹ̀ wọ́n lọ́wọ́. wọ́n sì ti wá dóńdó pé ẹni tí ọ̀pá sínú ẹ̀sìn àwọn ìṣe bí iṣẹ́ ìjọba ni o àbẹ́yìn táwọn dálẹ̀ táwọn kó ara àwọn dálẹ̀ àwọn òdíjọ́ nípìn bẹ́ẹ̀. wọ́n sì dóńdó pé ẹni tí ọ̀pá sí sínú ẹ̀sìn àwọn iṣẹ́ ìjọba ni àbíṣẹ́ táwọn dálẹ̀ àwọn òdíjẹ́ kí ẹni tó jẹ́ mùsùlùmí ó nípìn bẹ́ẹ̀. lórí ni pé fitra chọ́ọ̀chì ló kù tí wọ́n fi ń pèsè èyí ni tí ń bọ̀ wá tọ́ dàbí bàtẹ́ pé ọ̀rọ̀ àpá yíyọnu àṣìyọnu lójú èyí tó wọ́n pé orílẹ̀-èdè yìí nù tó dà pé lórí time bomb láwà ìgbà tí wọ́n explode ọlọ́ọ̀nì kan lọ́mọ. nígbà tó di pé iṣẹ́ ó di tàwọn kan tẹ́ báwọn ẹlẹ́sìn míì òun náà ní nǹkan tó wọ́n jẹ́ wàhálà tí tó ti yọjú sí wa lẹ́nílẹ̀èdè yìí wọ́n bá sì ṣẹlẹ̀ ọlọ́ọ̀nì kan lọ́mọ ló ti rí i. àwọn ti dìde tẹ́lẹ̀ wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ ti ṣe tẹ́lẹ̀ bá gbé sáàjẹ̀ ní ìsìn tó bá gbọ́nà lè èkó yìí ní sí ìtú ọ̀pọ̀pọ̀ máa ṣe ni pé tọ́ bá lọ wá sẹ́ ó pọ̀ Yorùbá lọ́wọ́ ọmọ wá kí n bí ó pọ̀ rẹ̀ tí wọ́n bá ti rọ́pọ̀ Yorùbá bẹ́ àbúrò rọ́pọ̀ ìpìlẹ̀ kan bẹ́ tó jẹ́ ti Yorùbá wọn ó ní mọ́mọ́ ìṣẹ́ ní ìtọ́ta nínú kọ̀ọ̀fáàmù. wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ lẹ́ Yorùbá tọ́ba ti wọ́kọ̀ rẹ tí ò sọ́kọ Yorùbá kan bẹ́ẹ̀ àkọ́kọ́ pìlẹ̀ tó jẹ́ pìlẹ̀ àwọn Yorùbá kan ó ti mọ̀ pé ọ̀rọ̀ wọn láti rí sẹ́. kọ́dà àwọn bá dé lọ́rọ̀ báńkì ní tọ́ bá dé báńkì ní àti bá mùsùlùmí ọ̀kan yóò nira báńkì ní gbogbo àwọn tí mẹ́fẹ́ àwọn kristiani. wọ́n ti máa débi ọ̀rọ̀ báńkì míì tó ẹgbẹ́ tẹ́ ẹ bá débẹ̀ àti bá mùsùlùmí ọ̀kan yóò nira gbogbo àwọn tá ń darí ibẹ̀ àwọn kristiani ni. ìjọba òṣèré ìkẹkà ṣiṣẹ́ yìí títí nìsín. ìjọba òṣèré nǹkan kẹsẹ̀ sí títí nìsín tó ẹgbẹ́ wọn máa monopolize àwọn mùsùlùmí níbi iṣẹ́. kí ni àwọn mùsùlùmí náà wá ṣe fún ara wọn. sọye tó fi di pé tán bá dá ọ̀rọ̀ ní jánà tá à ń sọ yìí láti jẹ ẹjọ́ tá à ń sọ yìí tán bá dá alẹ́ ibo lánàá nìsí tá a bá bọ́ sábà rí jẹ́nà torí pé ìdí òjò ọyọ ọlẹ̀ nísì nígbà tá a ń lo ọ̀rọ̀ unitary system ni tó di pé àwọn kọ̀ọ̀kan aparapọ̀ bá wà Hausa yìí tá a bá lọ lọ́tọ̀ọ̀tọ̀ tó bá ní gbọ́dọ̀ ọ̀rọ̀ yìí jẹ́nà àwọn tí wọ́n ti ń ṣèyí lọ́dọ̀ wọn kí ni fẹ́ẹ̀tì àwọn mùsùlùmí lọ́dọ̀ wọn kí la fẹ́ sí pẹ̀lú wọn. àníbi tí ìbéèrè ó ti jáde nù ní pé kí ni fẹ́ẹ̀tì àwọn mùsùlùmí lọ́dọ̀ àwọn tí ẹsẹ̀ lẹ́sìn mùsùlùmí tó ẹbí wọn ti bẹ̀rẹ̀ eré lẹ́yìn tá bá gbígbà bẹ̀rẹ̀ regional government tá a bọ́ sọ́dọ̀ wọn bó o ti sàlámà yìí wa. èyí wọn ní sí ní wọn kọyàn lóminú àwọn mùsùlùmí sì ṣe wíwà káàkiri ní o tá a gbọ́ káwá solution sí káwá náà mọ nǹkan tó kàn ní ọ̀rọ̀ wa. èyí ló yẹ kó yẹ káwa mùsùlùmí ká ronú ká lè wá àtúnṣe sí ká wá solution sí ká lè máa ń tọ́ka lọ́wọ́. àwọn chọ́ọ̀chì wọ́n dá lé sẹ́lẹ̀ lọ ní gbá wọ́n ti pa àwọn ọmọ wọn sí bí wọ́n bá tún wà lẹ́nu ìjọba náà wọ́n tún pa àwọn lórí gbá ayé nínú nǹkan táwọn anọ́ọ̀tì ń pọ̀ pé lọ́wọ́lọ́wọ́ níbi ìjọba èyí jẹ́ kan bẹ́ẹ̀ ètò òpin náà déédéé bí wọ́n ti gba àgbáyà ṣiṣẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí gba kóta àgbéyìn lọ àwọn ọ̀fẹ́ sọ̀rọ̀ nílé èyí ọ̀rọ̀ ìjọba ni. làwọn náà ti ń kọ̀pléè pé wọn ò tí wọn ò pé máa gbà wọn ṣiṣẹ́ débi ìjọba.
gbogbo táà sí wàá bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí yọ àwọn èmi ọ̀fẹ́ dá sí yìí o èyí tẹ̀lé fẹ́ dá sí nísìn ni pé mọ́sálásí mélòó ló ti dá lé sẹ́lẹ̀ èyí tó yẹ kí n béèrè nù o mọ́sálásí mélòó lòun ti dàgbà débi kọ́ dá ilé sẹ́lẹ̀ àbáà náà mọ̀ sí bẹ́ẹ̀ ni níbẹ̀rẹ̀ nù ni pé mọ́sálásí mélòó ló ti dàgbà débi káàfì palẹ̀ mọ́ fún challenges tí bọ̀ wáyìí tó bá di pé wọ́n lè dé wa mọ́bìkà sáà ní ṣiṣẹ́ mọ́ ni sáwà náà ti kówó jọ mọ́sálásí bá àti kówó jọ láàrùn mùsùlùmí tó fi di pé mọ́sálásí náà lè máa já ilé sẹ́lẹ̀ ìbéèrè kan. bẹ́ẹ̀ ló ní pẹ́pẹ́ àwọn mùsùlùmí dá ní mọ́sálásí ǹjẹ́ àti kọ́ ọdún mọ́sálásí lẹ́bi tá a fi lè dá ilé sẹ́lẹ̀ pẹ́pẹ́ táwọn ọmọ wa náà kọ́ ọmọ bí irisẹ́. sáà ti ẹ̀rọ yìí rárá. ǹjẹ́ àti ẹ̀rọ. ẹ̀ẹ́dẹ̀jẹ̀ àwọn tó lówó láàrin wa gan ilé sẹ́lẹ̀ ló wọ́n ti dálẹ̀ tí wọ́n lówó gidi láàrin mùsùlùmí tani ma kà pé mùsùlùmí lọ́dá iṣẹ́ ilẹ̀ mùsùlùmí lọ́dá iṣẹ́ ilẹ̀ mùsùlùmí lọ́dá iṣẹ́ ilẹ̀ ẹ̀dá ọ̀bí tó bá wà yóò dá aṣọ wò. láwọn ọmọ ló ti lọ́wọ́ àwọn mùsùlùmí láàrin wa tó ẹgbẹ́ láwọn tọ́ka báwọn náà dálé sẹ́lẹ̀ kí wọ́n fi wálé mi balẹ̀ pé tá a bá tiẹ̀ lọ àwọn ọmọ wọ́n mọ̀ fún àwọn mùsùlùmí náà níṣẹ́. táwọn wa gbọ́ gẹ́gẹ́ àti kọ́tí kírísẹ́nì torí eléyìí ti rí ikọ̀ sátàkùn bẹ́ nígbà mùsùlùmí náà nílé iṣẹ́ sóyé tó fi di pé bá a ti ń lòdì súná ilé iṣẹ́ kan nù ọ̀rọ̀ kẹta nù tá a lòdì súná tá a lòdì ìyàwó tá a lọ lè sìnkú gbogbo eléyìí lọ́sítà bàbá wa dá lẹ́nu tí parapara sí lẹ́nu níjò làwọn àfọ àti ìdílé táwọn ọ̀lẹ́ sí iléeṣẹ́ táwọn gé irọ́ yìí táwọn gé kìíní náà gbogbo ẹran náà bá tó síbẹ̀ pé wọ́n sí iléeṣẹ́ yìí ní òní kó tó ti pàbọ̀ sínú regional system síyá lórí kásìrì ìrọ̀ bí ìgbà mùsùlùmí náà bẹ̀rù politics ní kówó ìdá ìmọ̀ ayé ni pé àwọn ọmọ ra ẹ́stéètì káàkiri wọ́n ra ilé tó pọ̀ bí wọ́n bá ti mú wọn ní ìsìnlẹ̀ lọ́mọ tó bá ní kó máa mú wọn múmú tí wọ́n bá mú wọn báyìí àti property wọn lọ́wọ́ àti property làwọn rà kò sí ilé ẹsẹ̀ bẹ́ẹ̀. láwọn mùsùlùmí náà ń kówó àmọ́ gbogbo tí wọ́n ń kó property náà fi rà wọn ọ̀dà lè sẹ́lẹ̀. níjọ́ láàbò dàbí àwọn Dangote àtẹwọn sọmọbì káyé Dangote ọmọ owó ti ẹ̀rá property láti jọ yìí káyé pé gbogbo tó ní property náà ní sẹ́kílò ní ìgbójọ ẹni tí ò bí jọmọ obìnrin mẹ́rin lọ kí sọmọbì náà dìde kọ́yọ́ property ní rà táwọn asáré property níjọ́ ìlà tó fẹ́ débi tá lọ
marginalize wà nílẹ̀ èdè yìí. Gbogbo àwọn táwọn béèrè sẹ̀ríà tó yẹ ká kọ́kọ́ béèrè nù. Ìyá àti sẹ̀ríà, àti sẹ̀ríà, àti sẹ̀ríà. Bẹ́ẹ̀ ni sáàjẹ̀ wọn. Ilé yìí kí ni lẹ́gbẹ́ ìsẹ̀ríà yìí lé. Ilé iṣẹ́. Àwọn mùsùlùmí ẹlẹ́ Yorùbá kí ni ìpàdé máa wá. Torí pé iṣẹ́ ló kù sẹ́. Iṣẹ́ ló kù sẹ́. Tẹ́ ẹ bá fẹ́ kí òṣì ọ̀tá láàrin yín àbí kí iṣẹ́ pọ̀. Kò sí tẹ́ ẹ lé fi ṣe oògùn òṣì tójú kí ló tójú sẹ́ lọ. Iṣẹ́ lóògùn sẹ́, ìtàsí fi ṣògùn sẹ́, òun náà ní sẹ́. Lọ́wọ́ á di pé wọ́n bá jẹ́ ìníṣẹ́ wa wáṣẹ́ fún àláyẹ̀ lẹ́yìn. Kí ló máa àwà conscious sáàrin ni ipé inú nǹkan tó yẹ ká ṣe kí ni o àbójútó ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ti jáde léèwé tí wọn ò ríṣẹ́, wọ́n wá jòkólẹ̀ bẹ́ẹ̀ tọ́ba náà nígbà àwọn ronú pé bó ló ṣe rí bẹ́ẹ̀ kí la ṣe sí i. Mùsùlùmí kọ́yìn síbi tí wọ́n lọ wọn ò kọjú síbẹ̀ àwọn àtọ̀wọ́ sì ń ṣiṣẹ́ lọ tẹ́ bá mọ yóò iléeṣẹ́ tí ìdí mú ní nísì tọwọ́ sì máa táìjẹ̀ ló pọ̀ mí tẹ́ẹ̀ fura tẹ́ bá mọ yóò báńkì tí wọ́n ní nísì sóyé àìbá àwọn bá níbẹ̀ láàárọ̀ ọba bẹ́ wọn báńkì wọn kọ̀kọ́ ní wọ́n gbàdúrà dání tẹ́gbọ̀n tó bá wọn gbàdúrà láàárọ̀ ó kò bẹ̀ ẹnu ní táwà dúró sí ọ̀rọ̀ kẹta nù láwọn aláfà indọ́sírì tí wọ́n dálẹ̀ fáwọn táwọn bàbá wa dálẹ̀ ààyè fún àwọn bàbá wa níbi ọ̀rọ̀ lẹ́sìn dé àmọ́ indọ́sírì ní ìsìnkú ti wà outdated nígbà àwọn gbéké wá wọ̀ ọ̀gbá lọ́wọ́ wọn wọ́n sì pa wọn àwọn ọmọ táwọn akọ́ yìí kí láwà kí ni nǹkan tí ipò tí wọ́n máa ṣe nígbà tíjọba ọ̀dá lóhùn lójú wọn lóde súná lẹ́wọ̀ tẹ́ gbowó bẹ̀ lónìí lójú wọn lóde wò ní máa lẹ́wọ̀ kẹ́ni máa rí lò lójú wọn lóde ìyàwó lẹ́wọ̀ tẹ́ gbé wá sí káàkiri lọ́bẹ̀ lẹ́yìn wọ́n dẹ̀dẹ̀ wò nínú ilé o tí wọ́n táwọn àfáàrò lé sí gbogbo èyí sábẹ́ mímọ̀ sọ́rọ̀ ní ìmọ̀sára yìí à bóòlá sí báwọn yóò bá máa rí nǹkan ẹsẹ̀ wọ́n túká wọ́n bá kírètì ìjọba kékeré fúnra wọn ọlọ́run tó ké mọ̀ lánàá gbogbo ẹ̀yìn wọn kọ́ sínú tíra wọn àwọn bàbá wa lọ dálẹ̀ táwọn bá kí ayé wọn mọ̀ bà lánàá sí ju báyìí lọ opportunity náà ní sàtútù wá lò ó àti mèṣíṣì rẹ̀ àwọn àkákàdé nìsìn àwọn bá ní gbogbo eléyìí ọ̀sọ́nà bẹ́ wọn ò sì fi mí pààrọ̀ wọ́n ní ọ̀sọ́nà bẹ́ wọn ò sì fi mí ò fi pààrọ̀ à ń ṣe condemnation láìsí kíni redemption láìsí nǹkan ní láìsí pàtí àlùmọ̀ṣòwà àwọn bàdá ní mọ̀ṣòwà kò sí ọwọ́ ajẹ́kẹ́ ayé àwọn tó ń kéwọ́ ọmọ wa wọ́ sí lọ báyìí a ti bí ọ̀bí jádàlá ẹ̀sọ́mẹ́ nísàlẹ̀ ló ti rí bá lókè ọ̀yà ní àyí àwọn ayé tí wọ́n tó wọ́ọ̀sì ní àyí bí tiwa láwọn ní kéwú torí àwọn ti ní solution fún iye ti pẹ́ lóbi jẹ́ pé solution táwọn ti fáìlì sí lọ́jọ́ tó ti pẹ́
iná ló fi jẹ́ pé àwọn ọmọ àfáà náà ló lówó jù lédè. níbi ìyọ̀ǹda wa nísàlẹ̀ ni àwọn nọ́ọ̀tì. torí nínú ọ̀rọ̀ tí wọ́n ń discuss lọ lọ́wọ́lọ́wọ́ ní sinmi tèmi náà gbọ́dọ̀ dá sí. ọlọ́kọ̀ bá kẹ́ ọmọ yáà mi Dr. Maruf Raji. ọ̀sán ọ̀rọ̀ ń lòdì àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pariwo wọ́n ní ìkú ìnúkú ìkísẹ̀ wí ọmọ àti mi solution kan ló ń fáìlì sí mi tèmi náà bá fi ní ìkú láàárọ̀ yìí. torí báwo èèyàn ti fọwọ́ ń mú kò rí bẹ́ẹ̀ àwọn tó lówó jù lónìí lérílẹ̀èdè yà wọ́n àfáàní nílẹ̀ Haúsá yìí gbogbo àwọn tí wọ́n dákọ̀ lẹ́ẹ̀kan àti Dangote ni ilé tí ó lòun náà lọ Dangote bẹ́ẹ̀ ni jáde àti kọ́ìlà ló ti jáde àgùsọ́mọ̀dì táyì sí rí o Al-Qur'ani bẹ̀rẹ̀ rí ẹ máa jà sí ni tó dá odidi Al-Qur'ani bẹ̀rẹ̀ rí ẹ wọ́n dá ilé sẹ́kànlẹ̀ àfihàn ilé wọn ó fi dídú rẹ̀ bó ṣe fi dídú rẹ̀ lónìí kí wọ́n sọ ọlọ́run tó náà wọ́n lọ́dọ̀ gómìn ọmọ àpá àhárán ni wọ́n kí ló dé káwọn ọ̀rọ̀ náà lọ ni pé ìjọ táwọn ti ń kéwu wọn èyí lọ yẹ káwọn alálàsàlẹ̀ náà ní sígbà kó wọlé tó ọ̀nà méjì táwọn náà fi lè sọ́ọ̀bù pọ́blẹ́mù wọn lọ àtijọ́ tí wọ́n ti ń kéwu náà ni wọ́n ti ń ṣiṣẹ́ pẹ̀lú lórí ẹgbẹ́ bẹ́ẹ̀ bá ń kéwu nílẹ̀ Haúsá yà ní níbẹ̀rẹ̀ wò ní ràn ọ́ lọ́wọ́ ìtọ́fà ìmájì nínú wọ́n gbà wọlé lọ́wọ́ ní kókó olè ronú bó ṣe kí ni o bó ṣe jẹ fún rẹ̀ tí máa tí wá yọ fúrọ̀ yọ́ bọ́ sọ́wọ́ pípọ́ mọ́ lọ lè kéwù kó sì máa wájẹ̀ fún rẹ̀ yọ́ mọ́ lọ lè kéwù yóò sì máa wájẹ̀ èkó yóò tó kó ti kéwù nìkan kọ̀ wá ní wájẹ̀ mọ́ àmọ́ wájẹ̀ o nígbà tí wọ́n bá fi bàlágà yìí sí ó ti dolówó asẹ́bí irọ́ bí torí gbogbo tó dìde láàárọ̀ ọlọ́dọ̀ yẹn súnmù tí ó kà lálùkùránì wọ́n tó jórin lọ ọlọ́dọ̀ yẹn súnmù tí ó kà ní lálùkùránì súnmù tí ń ká náà lọ́wọ́ ní jọ́ wà lásán nígbàtí ọba jáde yọba rẹni tí ó sàánú yọba tó lówó àwọn tó lówó nílẹ̀ àárẹ̀wá yìí nísìn àwọn àfáà ni àwọn tí wọ́n lówó nílẹ̀ àárẹ̀wá yìí àwọn àfáà ni torí pé àwọn ti mọ́ òwò mẹ́kẹ́wú lágbàtà ti bẹ̀rẹ̀ ni lọ́jọ́ pọ̀pọ̀lọpọ̀ olówó jáde nínú wọn. kájò kó ti kéwú ká mọ̀ fẹ́ ṣe nǹkan ní ìmọ̀ Ìlọrin ló ti bẹ̀rẹ̀. àní kájò kó ti kéwú ká mọ̀ fẹ́ ṣe nǹkan ní ìmọ̀ Ìlọrin ló ti bẹ̀rẹ̀. nígbẹ̀yà ayé. nígbẹ̀yà ayé. Ìlọrin tẹ́lẹ̀ ojú òkúlẹ̀ tí ò ní ṣe nǹkan mímọ́ Ìlọrin ló ti bẹ̀rẹ̀. má sọ fún mi pé nìkan kọ́ lórí jẹ́ pé ní challenge tí wọ̀ yìí tààrà rẹ̀ lọ́pọ̀ bẹ́ẹ̀. a ti bí rọ bí ẹjọ́ mi lọ́wọ́ ọ̀dọ́ yóò ti bẹ̀rẹ̀. wọ́n lè sọ ńláńlá wọ́n balẹ̀ èyí tó 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 nù tọ́lá wà délé Haúsá yìí sí gbogbo èyí nù àbá mo ti lọ gbọ́jọ̀ ọdún lọ́lẹ̀ yìí ọ̀dọ̀ wa ló ti bẹ̀rẹ̀ kájò kó ti kéwú ká má ṣe nǹkan mímu solúṣẹ̀ táwọn bàbá wa wá fún wa lánàá náà lájò kó tí àwa dìde náà nígbà tá a ní pọ́blẹ́mù ìgbà tí wọ́n ní ìsìnlẹ̀ wò kéwú yìí sì ti gbogbo ìtẹ́ ẹ̀pọ̀ yìí sì kéwú fẹ́ tán ní gbogbo aṣẹ́ àdáhùn fi dìde gbogbo àwọn bàbá kàmọ́ yìí náà dìde gbogbo àwọn bàbá mi náà tó dìde kéwú yọ ọgbọ̀rọ̀ tán àwọn sọ́ọ̀fù pọ́blẹ́mù gbà wọn ó sì wúlò gbogbo tá a wí wọn fi kún ó ṣe déédé ó nígbà tá a tún wá pọ̀ ní sí tá a tún ti ń lé kí ló di tá a gbọ́ ọ̀pá yìí pọ̀ àwọn bá ṣe sọ́ọ̀fù pọ́blẹ́mù yìí pọ́blẹ́mù tó dìde nílé kí ó fúnlẹ̀ Yorùbá yẹn Ìlọrin gẹ́gẹ́ ló ti bẹ̀rẹ̀ Ìlọrin náà láti lè sọ́ọ̀fù pọ́blẹ́mù náà. ní pọ́blẹ́mù tó dìde fọ́mọ kéwù àti ilé kéwù nílẹ̀ Yorùbá Ìlọrin ló ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni Ìlọrin náà láti lè sọ́ọ̀fù pọ́blẹ́mù náà. ọ̀gá tó dáa fi lè sọ́ọ̀fù ẹ̀ náà ní kẹ́kẹ́ padà sí tilẹ̀ Haúsá yìí. káyọ̀ ká àwọn ọmọ
kankan gbọdọ̀ ké gbogbo sẹ́tẹ̀yà bá ṣe tí ìfi lówó lọ́wọ́ ọmọ sí o tọ́lọ́ wọn fi wá nàró ẹ tọ́lọ́ bá yọ nàró ní inú wa ní sọdúnṣẹ́ náà ní ká padà bẹ́ẹ̀ tí ń ṣe ilé haúsá yìí gbogbo tẹ́ ẹ bá bẹ́ẹ̀ tí ẹ bá ń kéwù kájẹ́ wọn mọ̀ pé bẹ́ẹ̀ bá ń kéwù èyí ó tún mọ́wọ́ mọ̀ èyí ó mú nǹkan mí jẹ́ òbí lọ́wọ́ mọ́. gbogbo àwọn ọmọ tòótọ́ wa ní ìsìn gbogbo àwọn tí jáde lè kéré ìsìn ní àti nílọ́dún ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlọ́run ti nàró wọn ilé kéwì ìgbà láwọn òbí lè bá pariwo pé kò sí kí o iṣẹ́ kò sí táwọn ọ̀dẹ̀ tàbí ẹni jẹ́ máa bọ́ àgbàlagbà kan ẹnu àwọn tá a kù nídìí ká mọ́ kọ́rọ́ tẹ́wọ̀ àwọn tá a lágbára rẹ̀ ní ẹni tí ọ̀pá lágbára rẹ̀ lẹ́ni ó rìnà mí ọkàn nù sọ bẹ́ẹ̀. àwọn tá a kù nídìí kéwú àwọn tá a lágbára rẹ̀ ní ẹni tí ọ̀pá ti lágbára rẹ̀ ní òun ló tún mọ́nà ní ìkọ̀bìlẹ̀dé yẹn. ọ̀nà míì tá a tún lè gbà tí pírọ́blẹ́mù yẹn fi lè sọ́ọ̀fù gẹ́gẹ́gẹ́gẹ́ sóyè Emirate ló lè ṣe ìlú tí Emirate bá wà Emirate lọrin àwọn ni wọ́n lè ṣe tí wọ́n solution wà láì Emirate bá dìde oní solution àmọ́ bò ni wọ́n ti ṣe èlò ní sọ́lé atẹ́kọ̀ọ́ yìí. a sì ní ìrọ̀lẹ́ dáadáa Emirate ló lè ṣe. Ìsìláàmù ni ìjọba bá ti rí solution sọ́ọ̀fù ní Emirate Islamic Emirate lọ́rin sóyé gbogbo wàhálà tí bẹ́lẹ̀ Yorùbá àwọn gbogbo ẹ̀ yóò tán nípa kéwú a sì ní ìrọ̀ òbílẹ̀ torí tí òjíjọ́ ọ̀rọ̀ Yorùbá kọ́ sọ́fẹ̀ ní pé kò sí Emirate lọ́dọ̀ wọn títí dì sí kò sí ìlú tí wọ́n gbà Emirate ó ṣe kí ni ó dìde ibi tó ti wá dìde nì ẹ̀yìn ẹ̀tẹ̀tẹ̀ fún ọrún yíyáàrùn ẹ̀fí sásọ kó tó gbẹ tó bá fi lè ti bá àwọn àgbà lọ́wọ́ yìí tá àwọn àkàtà ṣe sí lójú ọjọ́ nílọrin o tí gánà yìí bá wá bá yín ẹ ti gbọ́ àwọn àkàtà ń polówó káàkiri ipe kẹrẹ kó agbára ní kẹrẹ mọ́ lọ́lú yìí ẹ̀yà mojútọ̀ tíra yìí sóyé gbogbo àwọn oníṣẹ̀ṣẹ̀ òṣẹ́ ẹ̀gbọ́n tí wọ́n wí ìbòjọ̀ fẹ́lẹ̀ jẹ sẹ́lẹ̀ ẹ̀kọ́ ni ọdún bàbá mi ẹwà ọ̀pọ̀lọ̀ tí sọ fún yín bí i jẹ́ ìbálẹ̀ ní wọ́ religious system ìbálẹ̀ wọ́ àmàpá aláwọ̀ challenge ìgbọ́gbọ́ àrùn àwọn bí ń pè wá kí ní ìpalẹ̀ mọ́ gbogbo kéwù yìí ní sí àwọn alákó wọn sí sẹ́ńbẹ́ èyí tó jọ́dọ̀ tó nù kí ẹ̀rọ tó lẹ́ Yorùbá ní sí lọ ilọ̀ ọ̀tọ́ lára ẹni o àwọn alákó yìí sí sẹ́ńbẹ́ ẹni tó sì jẹ́ olúrànkú tọ́mbà ti jẹ́ olúrànkú olóòrùn pàṣẹ lọ rẹ̀ a sì ní ìrọ̀lẹ́ dáadáa èyí tí mo fi ní ètò ní ẹsẹ̀ mọ́sọ̀tẹ̀ èdè fi pariwo ètò ní ẹsẹ̀ mọ́sọ̀tẹ̀ challenges pọ̀ níwájú yìí bí challenges márùn-ún mẹ́wàá tó bá challenge ilẹ̀ Yorùbá èyí tí challenge lọ ní ọgọ́rùn-ún ni tó yẹ kí wọ́n mójútó láwọn àfáà bẹ̀rẹ̀ ẹ̀ẹ̀pàlípọ̀ tàbí sí gbogbo ètò ẹ̀sìn dáadáa
nàìjíríà dìde nílọrin bí ilẹ̀ yorùbá bá ní challenge. kò sí ẹni tó lè sọ̀rọ̀ pọ́blẹ́mù gbogbo wọn bá ti kọ́ sọ̀bẹ̀ tó lẹ̀ yorùbá wọ́n mọ̀ ní failure ni torí àwọn kírísítẹ́nì yẹn wọ́n ti jóde wọn àwọn oníṣẹ̀ṣe wọ́n ti jóde wọn wọ́n mọ̀ fún ní ìfàsẹ̀ wọ́n mọ̀ sí lẹ́kì àmọ́ sáàmọ́ tá a lè fẹ́ múlẹ̀tì yìí ṣe yẹn sáàmọ́ káwà ti mẹ́mẹ́ ìjọ mi láwọn sọ yóò á sí ní ìrọ̀bí dáadáa ẹ̀dá mi lọ́wọ́ ẹni bí ọmọ ìwé padà ọmọ akéwì tó ti jáde lọ́dọ̀ òní sí nínú ọdún kan 100 ni stéèjì kádálé kéwúlẹ̀ káwọn ọmọ tó ti fáàlì ó ti lọ sẹ́yà ìlú ẹ̀kọ́ yín mẹ́rin pírọ́blẹ́mù tó wà náà yìí kí ni wọ́n jẹ kí ni wọ́n ṣe kí ni wọ́n jẹ ilé kéwú ti pọ̀ kí ni wọ́n fẹ́ fàyè wọn ṣe àti bẹ̀rẹ̀ sí pòdísì àwọn ọmọ nílé kéwú kọjá ájàdídàgbé kí ni o táwa Ìlọrin sì jòkó síbẹ̀ wọ́n lọ bí súná dìsínà wọn ò yí padà wọ́n lọ bí ìyàwó wọn ò yí padà wọ́n lọ bí òkú wọn ò yí padà wọ́n wá rìn káàkiri bí lámì sásà jòkó bá bàbá yìí ti jòkó tí wọ́n ronú tí wọ́n ti wá solution sọ̀rọ̀ yìí eléyìí wá sí ìfẹ́ nìkan agbọ́dọ̀ papọ̀jọ́ sí ni subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillah.